Otasansan rédíò and TV. A ké gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì yìí. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ lágbára Ọlọ́run. Ọwọ́ wa báyìí náà láfi gbẹ̀tọ̀ wa torí pé Yorùbá ní ọwọ́ tó bá ṣẹ́gun sí ní jọbẹ̀rẹ̀, àní ṣàṣedànù lágbára Ọlọ́run. Níbo la ń lọ lórí ètò fún tèmi? Oyè ọ̀rọ̀, níbi tí a ti máa ń fi òye gbé àwọn ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé níbàámu gẹ́gẹ́ bí ó bá ṣe jáde nínú ìròyìn. Àwa ó ṣe àtúpalẹ̀ rẹ̀, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye ọmọ orílẹ̀ Nàìjíríà, ọmọ ilẹ̀ Yorùbá káàkiri àgbáláyé, ẹ sì bá fani fi làákàyè gbé ṣe àgbéyẹ̀wò rẹ̀, tẹ́sí bá ní dáṣe. Níbo la wá ń lọ lénìí? Gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú ìròyìn bá ṣe mú wá fún yín lórí ètò wa tá a ṣe ní àná, ọjọ́ Wednesday, ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún tá a wà yìí. A mú wá fún yín wípé bàbá olóyè Ràsídì Adéwọ̀lú Ládọjà wípé wọ́n ti withdraw case, ìyẹn ẹjọ́ tí wọ́n fi ń tako ìgbìmọ̀ Olúbàdàn in council, àwọn olóyè kan tí wọ́n gbadé tí wọ́n gbọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ engineer Olúwaṣèyí Mákindé. Lẹ́yìn falọ fàbọ̀, tí mo fẹ́ rèé, ń tá a ṣe rèé, tí mo fẹ́ ṣe rèé, tẹ́yìn náà ṣe rèé, tí wọ́n jọ fà á mọ́ra wọn lọ́wọ́, ìyẹn àgbáòye Ràsídì Adéwọ̀lú Ládọjà àti àwọn àgbáòye tí wọ́n di ọba yẹn. Àgbáòye Ràsídì Adéwọ̀lú Ládọjà wọ́n ti withdraw kéèsì yẹn nílé ẹjọ́. Ibi tọ́rọ̀ wá kù sí òní wípé kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Abíọ́dún Mákindé kí ó kéde búbuwọ́lù orúkọ ọba Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Olúbàdàn kẹtàléníogójì nínú ìtàn Ìbàdàn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń ṣètò yìí lọ́wọ́, àti ìgbọ́ wípé gómìnà ti buwọ́lù orúkọ ọba Owólabí Ọlákùlẹ́yìn, àti ìgbọ́n kankan nípa rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba. Tá a bá ti wá gbọ́ tuntun, tá a bá ti rí tuntun, á padà wá sórí ìkànnì yìí láti wá ṣàlàyé fún yín ibi tí nǹkan tó bá tún dé dúró, tuntun tó bá tún súyọ lábalábẹ̀ yẹn. Lára ohun tí a tún fẹ́ mẹ́nubà lórí ètò fún tèmi, òun náà ni ọ̀rọ̀ alága ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan, Alhaji Mukaila Auxiliary. A mú wá fún yín lánàá náà wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò DSS wọ́n gbé Alhaji Mukaila Auxiliary, wọ́n gbé ní ilé rẹ̀ tó wà ní Olódó nílẹ̀ Ìbàdàn, tí wọ́n wà lọ yá sọ́bà yẹn torí pé àwọn ẹbí bàbá Mukaila Auxiliary wọ́n ní àwọn ò lè sọ pàtó ibi tí àwọn àjọ DSS tí wọ́n gbé bàbá lọ, tí wọ́n gbé Mukaila Auxiliary lọ. Àwa náà sì tí ì gbọ́ nǹkan kan nípa rẹ̀ torí pé àjọ DSS gan àwọn kò tí ì sọ kankan nípa ìgbésẹ̀ yẹn, ìyẹn báyẹn. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n ti ń sọ̀rọ̀, ni wọ́n ti ń fi ìwòye tí wọ́n hàn lórí ọ̀rọ̀ yẹn, lórí bí àjọ DSS bí wọ́n ṣe lọ gbé Alhaji Mukaila Lamidi Auxiliary nílé rẹ̀ ní ọjọ́ Tuesday, ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2024. Ìtawárí òní wípé lẹ́yìn tí gbajúgbajà pèdèpèdè kan lórí rédíò nílẹ̀ Ìbàdàn, ìyẹn Ajíbọ́lá Akínyẹ̀fá, tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá Mukaila Auxiliary,
ó ní àwọn DSS ò ní wọ́n lọ gbé bàbá. Àwọn èèyàn ti wá ń attribute bí auxiliary bí wọ́n ṣe grant interview pẹ̀lú Ajíbọ́lá Akínyẹfá gẹ́gẹ́ bí ohun tó ṣokùnfà bí àjọ DSS bí wọ́n ṣe lọ gbé auxiliary nílé. Àwa náà wo fídíò yẹn lótìítọ́ àti lódodo. Bàbá sọ̀rọ̀ pé wọ́n mẹ́nu bà aáwọ̀ tó wà láàrin wọn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fa kí wọ́n mẹ́nu bà ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Ṣèyí Mákindé, ìyẹn Ṣèyẹ Fámójúro anyhow. So wọ́n jẹ́ ká mọ̀ wípé Ṣèyẹ ó wà lára àwọn tí ó ṣokùnfà bí àárín òun àti àwọn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe di pẹ́ẹ́tùká. Wọ́n dẹ̀ tún mẹ́nu bà àwọn àjọṣepọ̀ wọn látẹ̀yìnwá, wọ́n mẹ́nu bà nínú fídíò yẹn. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ohun tí àwọn èèyàn ń sọ tá a gádà ò ní wípé interview yẹn òun ló ṣokùnfà bí àwọn àjọ DSS bí wọ́n ṣe lọ gbé auxiliary nílé. Wọ́n ní auxiliary ọ̀bá mọ́ ti ṣe interview kankan pẹ̀lú oníròyìn pẹ̀lú sọ̀rọ̀sọ̀rọ̀ kankan mọ́, torí pé àjọ DSS gan wọ́n ti declare auxiliary gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá ti declare rẹ̀ wanted láti inú oṣù kẹfà ọdún 2023 lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n tú ìgbìmọ̀ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n tú ìgbìmọ̀ yẹn ká, léyìí tí auxiliary tó jẹ́ olórí fún nígbà yẹn. Lẹ́yìn tí gómìnà kéde ìtúká ìgbìmọ̀ yẹn, ó ní àwọn rògbòdìyàn kan súyọ léyìí tó mú kí àjọ DSS kí wọ́n lọ ṣáàjì ilé auxiliary nígbà yẹn tí wọ́n sì bá àwọn nǹkan ìjà olóró nínú ilé auxiliary nígbà yẹn. Lẹ́yìn yẹn ni wọ́n declare auxiliary gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá wanted láti ìgbà yẹn. Ó ti ń lọ bí ọdún kan báyìí, ó kù báyá bí ọjọ́ díẹ̀ tó fi pọ́dún. Ká ní láti bí oṣù 11 sẹ́yìn. Pé ìgbà tí bàbá auxiliary gan ti mọ̀ pé irú nǹkan yìí wà ńlẹ̀ tẹ́lẹ̀, pé kò yẹ kí wọ́n ṣe interview pẹ̀lú sọ̀rọ̀sọ̀rọ̀ kankan tàbí oníròyìn kankan. Pé tó wá ṣe interview, wọ́n tún wá ń sọ irú àwọn ọ̀rọ̀ yẹn jáde. Pé àwọn nǹkan tí wọ́n sọ jáde yẹn pé ó ṣokùnfà tí àjọ DSS bí wọ́n ṣe lọ mú auxiliary nílé. Ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn ń sọ. Ẹ jẹ́ ká mú èrò àwọn èèyàn, ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìwòye àti èrò tiwọn lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Ẹ farabalẹ̀. Lórí Facebook, Mr. Nurudeen Gunners àwọn ní Mr. Akínyẹfá finally destroyed this man with his lunatic interview. Prince Ọlọ́runẹ̀san Delight Emmanuel àwọn ní justice and fair judgment. Ìtùnú Olúwa àwọn ní justice has been served. Abiodun Stephen Adeyeye àwọn ní according to the book law of power, you don't outshine your master. We should always remember that whatever that goes up must surely come down. Ayọ̀adé Olùbùkúnadé àwọn ní I already know it will get to this. He has served his purpose. I wonder why it took so long for him to be arrested. Gẹ́gẹ́ bí ohun tí àwa náà béèrè ṣáájú òun náà nìyẹn. Ọ̀gá o.
Ọlábọ̀dé Akeem àwọn ní he could have not allowed any interview from any journalist. Akinyeva interview put him into trouble. Olúayé Abídèmí àwọn ní he has spiritual power, he will soon come out. Okay o. James Victor àwọn ní order from Seye Famojuro for threatening of life. May God have mercy on him. Gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ńtì wọn nìyẹn. Ọlábọ̀dé Akeem àtìmú tí wọ́n sọ wá tiwọn. Ẹlòmíín tún sọ̀rọ̀ ń bí. Sàláwù Olúwabùsáyọ̀mí àwọn ní bàbá olómi just put this man in trouble. The interview with Mr. Akinyeva on air radio on weekend put fuel on the small fire on ground floor before. Okay. Ayé kò tọ́ àwọn ní ẹni iyì ẹni ẹ̀yẹ ti padà di ẹni ẹ̀tẹ́ ọ̀gá o. Azeez Ọlá Adéwálé àwọn ní what goes around comes around. Okay. Adéọlá Òjó àwọn ní Yorùbá people say ìjà ló dé ní orin dòwe. So in the light of this, good luck to you, Olúọmọ Auxiliary. Salami Sakiru Iroko àwọn ní well, what goes around comes around, but our humble governor should please consider and give this man extra warning. Because we all human beings, government above everybody, I know. God know everything. Akínrìnàdé Moses àwọn ní please everybody should learn from this because power is not forever. Okay o. Mọ́gàjí Ibrahim àwọn ní gbogbo alágbára ayé ẹ rántí Basọ̀run Gáà kí ẹ bẹ̀rù Ọlọ́run, kò sí àṣegbé àṣepamọ́ ló wà o, ẹ̀san á dé lọ́jọ́ kan ṣúọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Lásìsì Muideen àwọn ní gbogbo alágbára ayé ẹ lọ sí mẹ̀dọ̀, omi a máa tán lẹ́yìn ẹja, ẹ̀yin alágbára Nàìjíríà ẹ sì ilé ayé jẹ́jẹ́ o. Okay. Bámidélé Olúwaṣeun Ìdòwú àwọn ní Mr. Governor have said it already that there is law behind him no matter what he may turn himself to. Ẹ sọ pé ó ti lọ. Okay. Bámidélé Olúwaṣeun ni wọ́n sọ yẹn. Awógbìndín Akínyẹlé Olúwagbémiga àwọn ní case study for others in power. Bẹ́ẹ̀ ni o. Afeez Ọlámilékan àwọn ní God will save you o bàbá Auxiliary inshallah. Ògúnṣọlá Isa àwọn ní anyway no one above law, let's watch our doing when we are in position. Let's watch what we are doing when we are in the position of authority. Okay. Bẹ́ẹ̀ ni. Tèmídayọ̀ Fágbámigbé àwọn ní if government use you, use your sense. Ọ̀rọ̀ yẹn lágbára o. Daniel àwọn ní na family matter, they will settle their fight inside room. Afeez Aluminium àwọn ní after God na government, be careful. Okay. Kẹ́hìndé Awólọ́wọ̀ àwọn ní ìgbà kí lọ bí òréré, alágbára ṣọ́ra, ilẹ̀ gbígbẹ́ ń yọ ènìyàn. Ọmọdé àwọn ní government àìlè o, but they should try and free him. Táíwò Ọlágúnjú àwọn ní misuse of power cause it, let him face the law of the land.
ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn ń sọ ìta lè mú wá òun náà ni àti mú wá yẹn. ok. èrò àwọn èèyàn, ohun tí àwọn èèyàn ń sọ, tí àwọn èèyàn ń wí gẹ́gẹ́ bí èrò tiwọn àti ìwòye tiwọn, òun náà ni àti mú wá fún yín tí ẹ̀yin náà ti gbọ́ yẹn. tú gbogbo ẹ̀ lọ o, lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àjọ DSS wọn ò tí ì sọ nǹkan kan lórí gbígbé tí wọ́n lọ gbé Alhaji Mukaila Lamidi Auxiliary nílé o. tá a bá wá ti gbọ́ tuntun, tá a bá ti rí tuntun, á padà wá lórí ìkànnì yìí láti wá fi tó yín létí. ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí rẹ̀. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. ẹ fi èrò tiyín àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí kí a jọ ṣàgbéyẹ̀wò rẹ̀. orílẹ̀ Nàìjíríà ò ní bàjẹ́, ilé wa ò ní dàrú o, iṣẹ́ wa kò ní dìṣẹ́ láṣẹ Èdùmàrè. ibi láti máa dánu dúró lórí ètò yìí ọ̀rọ̀ fún tèmi. Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọ̀dẹ̀ lẹ́rù ní gbogbo ìgbà. ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ. ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, ẹ bá ní tẹ like, ẹ bá ní share rẹ̀, ẹ share lórí àwọn social media platform yín, Twitter, Facebook, Instagram, WhatsApp, Telegram, Pinterest àtàwọn social media míì tẹ́ bá ń lò kó lè káàkiri àgbáláyé. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Thank you. God bless you.